Kàsára ọkọ ẹ̀mí mo gbọ́ pé ọ̀gá yín búbu ó ti padà lọ sí London náà ó lọ ṣe medical check-up. Ṣé bí àsọtẹ́lẹ̀ náà ni pé àti president o all national assembly member kó máa fún anybody ní ààyè ọ̀ǹtì tẹ bá tún ètò àìlera tó wà ní ìlú yìí tẹ bá tún ṣe. Ọlọ́run ló mọ àdúró owó tó máa lọ lọ́rin bẹ̀yẹn náà báyìí gbogbo sweat wa yìí náà abìyín ní orúkọ Ọlọ́run. Ọlọ́run ló mọ èyí tó máa lọ lọ́rin bẹ̀yẹn náà sí wẹ́ẹ́sà ó lọ ó dé kò dé ọwọ́ Ọlọ́run náà ló wà ẹ̀yìn Nàìjíríà ṣé kó lé àbí kó má dé èmi kan ló sọ bẹ́ẹ̀ hàn. Ọkùnrin mi ṣé handicap 2 ewé rán fún yín àbí home win draw torí mo mọ̀ pé tó máa fún yín ní full option as acting president ẹ̀ máa tó ìlú yìí mo like yẹn náà bọ̀ mi ò lè ṣe láì má bá yín so tọrọ ni àmọ́ ẹ má lọ jẹ́ kó dàbí last time tó yẹ pé ìgbà gbé full option fún yín tẹ̀ ṣe acting president ṣe mọ̀ pé ìlú dà economy stable dollar wálẹ̀ everything ṣe gbẹ̀ngbẹ̀ngbẹ̀ àmọ́ àwọn people yóò fẹ́ lọ síwájú ìlú wa wọn ò fẹ́ rárá nǹkan tó ẹ̀rí pé ẹ̀sáàkì ẹ̀kan náà ń gbà náà ti bẹ̀rẹ̀ sí ṣe planning fún yín wọ́n ti gbé yín lọ sí relegation ẹ̀yin náà kọ́kọ́ kidnap ní Nàìjíríà àkànkàn tètè realize ẹ̀ rárin àmọ́ a máa gbàdúrà fún yín náà kẹ́yìn náà kẹ̀jẹ́ kí brain box yín kẹ̀jẹ́ kí orí yín ràn pé. Number 2 gbogbo ẹ̀yin kẹ́yìn lọ sí church Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday ṣí lọ́dọ̀rin kẹ̀ kú sí ṣọ́ọ̀ṣì ni ẹ̀rín iṣẹ́ ẹ̀yin lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ní poverty dábàá fàyà ṣe rí pé orí yín ó pé ó yẹ kẹ́ mú pásítọ̀ yín kẹ́ kó bìtì fún gidi náà ni. Nepa já náà lé ẹ̀ ò lọ fèsì switch Holy Ghost fire bring light iná wo ló fẹ́ wọ tó ń jẹ owó Nepa ò sanwó wàá sọ Holy Ghost fire kó mú iná wọlé ọmọ pé iná burúkú ló fẹ́ wọlé ayé àkànbàjẹ́ láàrin ẹ gbàgbé ìlú yìí o BSc MSc everything waste Nigeria now why go school ọ̀rọ̀ wa ṣẹ̀ṣẹ̀ o no time.